Olori Ogun. Ẹ̀yin tèmi mo wá láti wá já yín tán níbi tí ẹ ti lè rí Olori Ogun wò ní èní. Torí mo rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa download Olori Ogun sí ò sì ń ṣe original ní orí YouTube. Torí ẹ lè rí original Olori Ogun yìí wò ní orí YouTube. Àmọ́ a máa sọ ibi tí ẹ ti máa rí wò fún ara wa ní èní. Tí ẹ sì tún lè download ẹ̀ sí orí fóònù yín pẹ̀lú. Gbogbo ẹni tí ó bá sì ń join channel yìí fún ìgbà àkọ́kọ́ àbí wọ́n ṣalábàápàdé rẹ̀ fún ìgbà àkọ́kọ́ kí ó má gbàgbé láti tẹ subscribe button kí ó sì tan notification rẹ̀ fún irú update yìí ní ìjọ́ mi. Bákan náà ká má gbàgbé láti share fídíò yìí kí ó lè bàa jẹ́ àǹfààní fún àwọn tó kù. Olori Ogun jẹ́ sinimá tí ó jáde ní Olori Ogun jẹ́ iṣẹ́ ọwọ́ Odunlade Adekola. Sinimá yìí sì dùn tí gbọ́ngbọ́n sí. Eléyìí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń ṣe àtọwọ́dá sinimá yìí tí wọ́n sì ń gbé sí orí YouTube káàkiri. Bí a sì mọ̀ pé sinimá ni fíìmù yìí ti kọ́kọ́ jáde, àmọ́ a máa sọ ibi tí ẹ ti rí download sí orí fóònù yín láìsan kọ́bọ̀. Ẹ̀yin tèmi ó máa ṣàlàyé bí ẹ sì rí sinimá yìí download ní ẹ̀kúnrẹ́rẹ́ ní apá kejì fídíò yìí. Ẹ má gbàgbé láti share kẹ́ subscribe kẹ́ sì tan notification yín kí ẹ lè bá gbọ́ update yìí ní ẹ̀kúnrẹ́rẹ́. Ó dìgbà kan náà.